ẹ ṣe gan sa njọ mo ti délé sẹ wọn ò sanwó oṣù kí wọn tún fi lẹ́tà lé àmì ìtẹ wá sí àlékún lọ́wọ́ fi rọ́pò fún mi ẹ ṣe gan sa ṣe ká owó yín ẹ̀kẹ́ tó lọ. ó pè sílẹ̀ sí. bàbá ẹ confirm owó tí wọ́n kó fún yín. ó pè síbẹ̀ sá. èèlò ni ó pè yẹ tẹ́lẹ̀ fún mi lóṣù náà ní sá. owó oṣù kan ní eléyìí. bẹ́ẹ̀ sá. èèlò ló kó síbẹ̀. 6,000 naira owó oṣù mẹ́ta. ó pè sá. ẹ wo oṣù kan ní mo. èèlò ló gbà lóṣù kan. 2,000. èèlò wà nílé. 2,000. 6,000 naira. 6,000 naira. ara ìwà tẹ máa ń kù náà nìyẹn o bí àfọwọ́rá bí jìbìtì bí olè àgbàlagbàdẹ níyìn bí kànáà yín iṣẹ́ kẹ́hìnkan 40 naira kẹrin 30 naira. àwọn ìwà burúkú tẹ máa ń kù nílé iṣẹ́ tí ò tẹ́ mi lọ́rùn yẹn lẹ́tà tí mo fún yẹn lẹ́tà àdúró ni iṣẹ́ yín ti tán bí ìlú tá yín dúró. owó oṣù mẹ́ta nìyẹn kì í ṣe owó oṣù kan kẹfì tẹ́kẹ̀ ara yín kú dé. ìwé ìdánidúró. yes. káàtì ẹ̀wà lọ́sẹ̀ tó lẹ́sẹ̀ kan tí mo sẹ̀yìn tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sí. ṣé bẹ́ẹ̀ pè mí wọnú ọ́míìsì yín ni ẹ sì àlùbáìsì mi ọ̀tàn kì í ṣe pé àwọn ọmọ tí ò tó mi tí wọ́n wà lẹ́nu sẹ́ni tọ́jẹ́ pé wọn ò nífẹ̀ẹ́ mi dénú lẹ́wà mọ́ sọ̀rọ̀ mi lójú wọn. kí ló fi yín sí bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá mi dúró ẹlẹ́dàá mi dúró ẹ rọ̀wọ́ mi. ọ̀bẹ ká sùn tún bá yà kí pé security tèmi lọ́ọ̀rẹ́ pè wá. ẹ tètè máa lọ pẹ̀lú bí ọ̀dọ́ mi kankan. ẹ máa lọ. I said you go out. I no good. Go out. No good. One salt. Tibet. Not allow them to kill you. Two salt. Tibet. Pussy, go out. Tusi. Go out and respect yourself. Tusi. Eh?